gbogbo wa tó ní ọgbẹ́ ẹnu bọ́bí o tó ní ọ́sà ọ̀bọ̀n wọ́n báyẹ̀ lọ́dún yóò torí pẹ̀lú ògbó ọlọ́run ọgbàdùn tó bá fi gbàyẹ̀ lọ́dún yìí ọ́sà kọ́ nǹkan ní ọ̀láwẹ̀ gbà pẹ̀lú ògbó ọlọ́run tó bá lọ ṣiṣẹ́ tí mo sọ ẹ̀ wà ẹni ọ́sà ló gbó ọlọ́run ọgbàdùn àkọ́kọ́ tó bá sì kọ́ lórí náà ló ti rọ́nà ọba pé títóbi rẹ lọ àwọn ní ọ́sà ọ̀họ́ àbí tọ́ torí mo fẹ́ gbalága nínú àwẹ̀ yìí lọ́dún yìí ẹni ọ̀sà kódà ọ̀sà mi ti wọ 40 years bọ́ wọ 50 bọ́bí ẹ̀fọ́ gúre ṣé gúre lẹ́yìn náà ń pè mí ẹ lọ rà á tó pọ̀ ẹ sàn dáadáa ẹ yẹ omi bẹ́ẹ̀ fi sàn kúrò lára ẹ̀ ṣé ẹ kó sínú pot láì bomi sí ẹ dáná wẹ́rẹ́wẹ́rẹ́ sí òun fún ẹ̀ ní òmùmí ara ẹ̀ jáde omi yẹn lẹ́nìk ẹ yọ omi yẹn ẹ dẹ̀fọ́ mú ẹ fomi yẹn tẹ̀bà lórí mo ṣe sọ fún yín o omi yẹn gbé ilé náà kó hó dàgàrí sí jókòó ti ẹ̀bà kọ̀ báyìí pẹ̀lú ògùn ọlọ́run ọjọ́ ìrìn ló ti bá ọ̀sà any kind of ọ̀sà bóyá reflux bóyá peptic bóyá bidonium bóyá ìkọ̀lórí pẹ̀lú agbára ọlọ́run ẹ má bí ní lẹ́nìtì lórí ìkẹyìn àfitẹ́ bá lọ sí ẹni kẹtù mọ́ bá mi sọ. yóò kọ̀dọ̀ jẹ́ àpì ìpégbòsàn ẹni ọ̀bẹ̀ tó bá wù ọ́ ògúfe sí pákọ́kí sí pàchíkì sí pẹja sí jẹ pamọ́.